ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Tani Olorun ọba Solomon ti jáde o láti sọ fún gómìnà pé ẹ wá o ẹ kìlọ̀ fún àwọn mùsùlùmí yìí o pé wàhálà ìfẹ́ pọ̀ jù o wọ́n ní kí ẹ máa wàásù àlàáfíà kò ń ṣe ìjà wọ́n ní kí ló lè fà á tí nǹkan máa ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ tí wọ́n máa ti àti Ìlọrin fẹ́ wá arrest yàn wọ́n ní kò sí ọlọ́pàá ní ìlú Ọ̀yọ́ ni wọ́n ní ìwà ilé kò bójú mu pé kẹ́ má lọ dá ìjà ẹ̀sìn sílẹ̀ òun ni ọba Solomon jáde ọba Solomon ní àwọn ò fẹ́ dá sí wàhálà ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ tí nígbà tí wàhálà ti fẹ́ máa pọ̀ jù tí gbogbo ẹ ti fẹ́ máa ṣe rògbòrògbò wọn ní àwọn láti dá sí pé ẹ jọ ẹ bá àwọn arákùnrin yìí sọ̀rọ̀ o kó oníkálukú lè gbé ìgbé àlàáfíà àìjẹ́ bẹ́ẹ̀ ìjà ìsìn lè fẹ́ dálẹ̀ this is CROSSBLOGXTV don't forget to subscribe like and share ẹ̀wọ̀n ní kẹ́ má dà lúrú o ẹ jẹ́ kájọ gbọ́ lẹ́nu ọba Solomon kẹ́yìn náà kẹ́mọ̀ fún opinion sínú comment. ẹ̀sìn mùsùlùmí ẹ mú àwọn ibi tó ta nínú ẹ̀sìn mùsùlùmí kẹ́ sọ ẹ̀ fún ayé ẹ má mú ibi tó worst nínú ẹ̀ ibi tó worst ẹ̀ lẹ́ ń sọ ẹ lọ arrest ẹ lọ pa ó bú àlá ó bú igbá that is a worst part. ẹnìkan ò kí ń gbèjà Ọlọ́run ìwọ tó bá jẹ́ mùsùlùmí òdodo tó jẹ́ mùsùlùmí tòótọ́ tó bá bú ẹ gan o gbọ́dọ̀ gbèjà ara ẹ ká máa sọ pé Ọlọ́run ìwọ tó bá jẹ́ pásítọ̀ òdodo tó bá bú ẹ o gbọ́dọ̀ gbèjà ara ẹ ìwọ tó bá jẹ́ aláwo gidi tó bá bú ẹ o gbọ́dọ̀ gbèjà ara ẹ ìkan tó ń lò ẹ ló máa gbèjà ẹ ayé ò ní wá rí tiẹ̀ sọ ìwọ fúnra ẹ ló máa wá lágbájá mo ti ṣẹ̀ ẹ́ dáríjì mi láti ìgbà tí mo ti sọ̀rọ̀ sí ẹ làwọn màláìka ti ń lé mi kiri àwọn èèyàn Ọlọ́run nìyẹn ṣùgbọ́n eléyìí tẹ́ ń ṣe yìí ẹ ti fẹ́ sọ̀rọ̀ ayé di táòtù ẹ ti fẹ́ ká máa rí yín gẹ́gẹ́ bí criminal and then ìwé tí ẹ kà ní Nàìjíríà kò yé mi o ènìyàn ṣẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ní kó máa gbé lọ sí Ìlọrin ṣé kò sí lọ́ọ̀yà lẹ́kọ̀ọ́ ni ṣé kò sí ọlọ́pàá lẹ́kọ̀ọ́ ni ṣé kò sí ilé ẹjọ́ lẹ́kọ̀ọ́ ni báwo lẹ ṣe modernize Nàìjíríà tí kókó bá ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn agbófinró wà lẹ́kọ̀ọ́ ìdájọ́ tó tọ́ wọ́n ṣe fún lẹ́kọ̀ọ́ tí ìkókó bá ṣẹlẹ̀ ní Kwara State lọ́ọ̀yà wà ní Kwara adájọ́ wà níbẹ̀ ọlọ́pàá wà níbẹ̀ they will do the necessary things ìgbájú òun ló jẹ́ wípé kí ẹnìkan kúrò ní state ẹ̀ kó lọ state ẹlòmíì kó lọ arrest èèyàn láì jẹ́ pé ní ẹ̀ pààyàn àbójalè àwọn ìlànà wèrè wo leléyìí níbo lẹ ti rí àwọn ìlànà wọ̀nyẹn ta ló la àwọn rules and regulations yẹn sílẹ̀ I don't understand this your constituency or constituency I don't understand tí bá ń gbọ́ nǹkan mi ní Nàìjíríà mi ò kò wù mí kí n máa sọ̀rọ̀ torí ó máa ń wà irritating fún mi ẹnìkan ṣẹ̀ ní Ọ̀yọ́ state ọlọ́pàá wà lọ́yọ̀ọ́ adájọ́ wà níbẹ̀ lọ́ọ̀yà wà ńbẹ̀ everything wà ńbẹ̀ state yẹn lè máa fẹjọ́ ẹ̀sùn tẹ́ bá fẹjọ́ ẹ̀sùn state yẹn ok wọ́n pe ẹni yẹn nǹkan báyìí náà sọ pé ó ṣe ìṣẹ̀lẹ̀ create Nàìjíríà láti máa fìyà jẹ àwọn ènìyàn tí ẹ bá gbé ènìyàn láti Ìbàdàn lọ sí Ìlọrin ẹ fẹ́ lọ fìyà jẹ ni kí àwọn èèyàn ẹ tún lè gbóúnjẹ láti gbé wá sí Ìlọrin owó mọ́tò tó máa fi máa wá sí kóòtù ẹ wò yẹn ẹ hànà níyìn ni ẹ burú o are we animals kí ló ta fi ń nira wa lára
My problem with Nigeria is ẹni tó pa èèyàn a ò rí tìyẹn rò. Àwọn tó bẹ́ orí ènìyàn a rí tí wọ́n rò. Àwọn minor something tí ò ní láárí, tí ò ní stomach, òun lè máa lé egungun sí, òun lè máa kàrámà. That is the reason why you see Ọba Solomon. Mi ò fẹ́ máa dáhùn sí ọ̀rọ̀ yín ní Nàìjíríà mọ́. Mi ò fẹ́ máa bá yín sọ anything. Because I see you as person that they don't know what they are doing. Mi ò rí wa gẹ́gẹ́ bí anormal. Gbogbo wa ti ya wèrè. Everybody. All of us. A ò normal. Ìṣojú wa. Ní kidnapper fi gbé ọrùn èèyàn sókè tó dù. Sójà rí. Ọlọ́pàá rí. President rí. Governor rí. Rep rí. Everybody rí. Ẹni tó dú èèyàn yẹn báyìí mi tí gbọ́ pé wọ́n arrest ẹ̀. Àwa la tún bẹ̀ wọ́n pé ẹjọ́ bá wà fáwọn tó kùn ilẹ̀. Egungun wa ò lè sí yẹn. Ẹ̀yin àfá àwọn yìí ẹ ò bọ́ ìta kẹ́ protest fún yẹn. Kẹ́ protest fún yẹn wípé àwọn tó ń pa èèyàn yìí kí la fẹ́ ṣe sí. Ẹ jẹ́ ká jẹ́lì wọn, ẹ jẹ́ ká pa wọn yẹn. Àwọn tó kàn wíìrì gbè lórí íńtánẹ́ẹ̀tì lásán tó ń wá nǹkan tó fẹ́ jẹ. Ó ní egungun yín wá ń le sí. It's unfair. Ìwọ tó ní ọmọ lọ́mọ lára ó lè rí àlàáfíà. People sì máa mú ojú ẹ. Wùsùwùsù máa bò ẹ. Ẹ má máa ní èèyàn lára. Kò dáa. Ẹ ní èèyàn lára gan ní Nàìjíríà, especially ẹni tó bá rí ṣe, tó bá lówó lọ́wọ́. Ẹ ti sọ ẹ̀sìn di cultist. Ẹ ti sọ ẹ̀sìn di ẹgbẹ́ òkùnkùn. Àwọn nǹkan tó dá nínú ẹ̀sìn Mùsùlùmí pọ̀. Ẹ wà ẹ̀sùn yẹn fáyé. Ẹ sọ yẹn. Ẹ sọ àwọn ibi tí Muhammadu ti ṣe nǹkan tó dá preach ẹ fáyé. Kì í ṣe kẹ́ máa fọlọ́pàá léra ayé every day. Ẹ ní sẹ́ni, you don't have job. You don't have job. When a nation is producing stupidity, that is the answer. Ṣé àwọn tó ń ṣe technology, ṣé àwọn tó ń ṣe ọ̀nà yẹn ṣe ló fẹ́ máa ráyè lọ máa farọ́pàá mú èèyàn kiri títì. Ló fẹ́ máa ráyè gbọ́ pé lágbájá kan bú mi, tẹ̀mẹ̀dọ̀ kan bú Muhammadu, ìkan bú Jésù, ìkan bú Ọya, ìkan bú ìkòkò bàbá ìsásùn. It's lack of jobless. Ẹ̀yin ìjọba Nàìjíríà, ẹ lọ ṣe àtúnṣe. Ẹ lọ ṣe àtúnṣe gan. You need a lot of àtúnṣe to do. Ẹ ti bà gbogbo Nàìjíríà jẹ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe. Irú kéèsì ta lọ́lọ́run yẹn nísìn. Gbókàn tẹ́ jẹ́ pé ọmọ yẹn ọmọ ẹran ni, ọmọ tó lọ́pọlọ ni. Tó mi fẹ́ dáhùn sọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀. Torí kò mọ̀rọ̀ ẹ sọ. Yeah. Gbókàn tẹ́ jẹ́ pé kò lọ́pọlọ. A mọ̀ pé ìyà ẹ̀ṣẹ̀ ló jẹ ná. Pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀. A mọ̀ pé orí ẹ̀ burú ná pé kò lọ́pọlọ sórí. But ọ̀nà tẹ́ wá fi gbàgbé yẹn is a stupidity. You don't need it. Okay? Ọlọ́pàá wà ní Ìbàdàn. Adájọ́ wà ńbẹ̀. Police wà ńbẹ̀. Everything wà ńbẹ̀. Ẹ lọ fẹjọ́ ẹ̀sùn ńbẹ̀. Ọmọ yìí ṣe kan báyìí. Ó yá, kí la fẹ́ ṣe? Ó yá, ẹ arrest ẹ. Okay, ó ti wá. Wọ́n ní ó ṣe kan báyìí. Wọ́n ní ó ṣe kan báyìí. Wọ́n ní ó ṣe. So jẹ̀bi. Olóhùn jẹ̀bi. Nǹkan tó bá tọ́ ṣe fún náà. Instead of kẹ́ wá gbé láti Kwara, láti Ìbàdàn lọ sí Kwara to go and do what? Kò yẹ kó rí bẹ́ẹ̀. Is a slap to Ọ̀yọ́ state. Tèmi mo bí tẹ́ ti rí mentality yín. Ìjọ́ wo ni àwọn ará Ọ̀yọ́ wá gbéyàn láti Ìlọrin rí? Ìjọ́ wo ni pastor ẹnìkan lọ láti Lagos state tó lọ arrest èèyàn láti Ìlọrin?
wípé torí pé ó ń bú Allah, torí pé ó ń bú Jésù, àbí torí pé ó ń bú ìṣẹ̀ṣe. Ẹ wàásù kan gidi, ẹ wàásù kan gidi tí mùsùlùmí ọ̀rọ̀ àwọn alukoran verses kan wà tí ẹ bá ń gbọ́ inú yín máa dùn láti ṣe mùsùlùmí, ṣùgbọ́n hooligans tó wà ń bẹ̀lẹ̀ ń wàásù ẹ̀ fún ayé. Nígbà bí ó ṣe ṣẹlẹ̀ lánàá, mo rí àwọn àfáà gan tó ya jáde bí oyin, bí ẹhànnà. Olóyè Sunday Igboho yẹn wọ́n gbọ́dọ̀ arrest ẹ̀, wọ́n ti ṣàbòsí. Ojú yín náà ti pa gbogbo àgbáyé tán, ẹ̀rí kankan sọ nígbà yẹn. You are a useless human being. You are jobless. You have job, man. Kí lẹ fẹ́ gbà nínú kẹ́ máa nira àwọn èèyàn lára? Kí lẹ fẹ́ gbà ń bẹ? Ẹ wá ẹ̀sùn, ẹ ṣe wá sí gidi. Ìjọ́ wo lẹ gbọ́ pé bàbá yìí, kí ló kọ bàbá tó kú lọ́jọ́ mẹ́ta yìí, bàbá Bello? Ìjọ́ wo lẹ gbọ́ pé wọ́n máa ń fọlọ́pàá lé èèyàn kiri títì? Ṣé wọn kì í bú bàbá yẹn ni? Ẹ̀yin àfáà gidi tẹ́sí wà, ẹ pé àwọn ẹhànnà tó wà nínú yín yìí, wọ́n fẹ́ bà ẹ̀sìn yín jẹ́. Ẹ pè wọ́n sí ọ̀dà. Ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn gidi ni, ẹ̀sìn tó dá ni. Ẹ má yẹ káwọn kan bà iṣẹ́ yín jẹ́ náà. Wáàsí la máa ń gbọ́ lẹ́nu bàbá Bello all the time. A bá àwọn ìjọba sòótọ́ ọ̀rọ̀, sọ pé nǹkan tó ń ṣe kò dáa. Báwo lẹ ṣe irú níbo lẹ́yìn ti rí àwọn àfáà àti tiyín báyìí? Go and stop all this nonsense. We are ojú ti là. This is 2026. Ojú ti là. Ní ṣe ní anything. Ibi tí gbogbo yín ti lé ẹ lọ arrest ẹ. Ṣé ẹ ń gbowó ń bẹ̀ ni? Are you collecting money there? Don't need it. Wọ́n bú Ọlọ́run ẹ, jẹ́ kí Ọlọ́run ẹ jà fún ara ẹ̀. Tó bá yẹ pé Ọlọ́run gidi ni. Tó bá bú Ọlọ́run mi, jẹ́ kí Ọlọ́run mi jà fún ara ẹ̀. Tó bá Ọlọ́run gidi ṣe wọ́n máa ń gbèjà Ọlọ́run ni. Tó bá bú ẹ, tó bá jẹ́ èèyàn Ọlọ́run, jẹ́ kí ẹ̀mí tó ń gbénú ẹ kó gbèjà ẹ. Anybody ò ní pa ẹnìkan. We are just deceiving ourselves. Okay? Ẹ wo àwọn bàbá ẹlẹ́bùrú ìbọn yẹn. Ìgbàkígbà tí bá ti rí bàbá yẹn, inú mi máa ń dùn sí bàbá yẹn. Kí ló fà tí inú mi fi máa ń dùn sí? Wọ́n máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ ni. Tí bá máa wo fa bàbá ẹlẹ́bùrú ìbọn yẹn, oníṣẹ̀ṣe ni bàbá yẹn. Wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lẹ́. Nínú gbogbo àwọn mùsùlùmí tó wà ní Nàìjíríà báyìí, ẹnìkan péré mo rí nínú wọn. Mo dẹ̀ máa sọ all the time. Tí mo rí wípé ẹ̀sìn yẹn ó yé nínú, ó yé níta. Òun ni àfáà tó máa ń pè ní ẹ̀bùn Olúwa yẹn. Mi ò mọ̀ rí, mi ò rí rí. But wáàsí ẹ̀, iyì ẹ̀ máa sí. Ó ní àwọn àfáà kan tí mo like tẹ́lẹ̀, but lọ́jọ́ mẹ́ta yìí mo tún gbọ́ wáàsí wọn. Wọn ò fẹ́ ṣe àwọn àfáà. Wọn ò dẹ̀ fẹ́ gbèsè ìṣẹ̀ sí. Wọ́n sì gédé, wọ́n sá kiri. Wọ́n wà láàrin méjì, mo ń wò wọ́n báyìí pé ní orí wọn. Mo ṣe báyìí, ìwọ yá àfáà. Àfáà ṣekúnṣẹ́yẹ. Ṣé èèyàn lọ́ọ́ máa ṣekúnṣẹ́yẹ ni? Tó bá mọ̀ pé o fẹ́ máa sòótọ́ tán. Tó bá mọ̀ pé o fẹ́ gbèsè ẹ̀yìn mùsùlùmí ẹ̀, máa gbèsè ẹ̀yìn mùsùlùmí ẹ̀. Tó bá mọ̀ pé o fẹ́ gbèsè ẹ̀yìn ìṣẹ̀ṣe ẹ̀, gbèsè ẹ̀yìn ìṣẹ̀ṣe ẹ̀. Má máa ṣekúnṣẹ́yẹ. Má máa yà lọ díẹ̀ kó tún padà. Ẹ lọ gbọ́, ẹ̀yin tí ẹ bá fẹ́ gbọ́ ìhìn rere, tẹ́ bá fẹ́ gbọ́ wáàsí, ẹ lọ fọ́lù ẹ̀bùn Ọlọ́run, bóyá ẹ̀bùn Olúwa náà ń pè ní àfáà yẹn, ọmọ kékeré ni. Wáàsí ẹ̀ kò ní tabá anybody, everybody máa fẹ́ gbọ́. Kìí ṣe àwọn ọmọ ẹran tó ń kóra wọn sórí íńtánẹ́ẹ̀tì tó ń gbóògà tó ń ranjú hàn bí ẹ̀hànnà.
ojú wọn bó ti jọ ti kidnapper already tó bá ti ń wo ojú wọn àti mọ̀ pé ojú àwọn eléyìí wọ́n máa gbé èèyàn káwọn eléyìí wọ́n máa sọ àwọn máa ranjú hàn ayé èkìlá apànìyàn ní ẹ̀ ń sí èrè ni. Kí ló ń gbénu yín kí ló fa ogun rárá àdá tẹ́ ń ṣe gan-an? Who are you people? Sẹ́yìn lè kọ́lé máa kọ́ ṣe mùsùlùmí ni àwọn bàbá alákú bàbá yín wọ́n ti ṣe mùsùlùmí kó lóde pẹ́ dé ilé ayé náà wọ́n palẹ̀ ayé run náà ní 20 years 10 years ago, let's say 20 years ago okay kátẹ gbé wá sílẹ̀ díẹ̀, let's say 10 years ago àwọn èèyàn máa sọ fún wa wípé a fẹ́ lọ sí ìlú Ìlọrin, ìlú àwọn àfáà. Tẹ́ bá gbọ́ àfáà nígbà yẹn ẹ̀rù ìjì gan máa mú ẹ, ẹ̀rù máa bà á. A fẹ́ lọ rí àwọn àfáà. A rí ìlú yẹn gẹ́gẹ́ bí ìlú Ọlọ́run, ìlú Allah. Ìlú tí wọ́n ti ń bọ́ lọ́hùn sọ̀rọ̀ tọ́lọ́hùn ṣe kíni tọ́lọ́hùn ń gbọ́. Láyé ìgbà yẹn a ò gbọ́ wípé àfáà kan gbógun ti oníṣẹ̀ṣe. A ò gbọ́ pé oníṣẹ̀ṣe kan gbógun ti àfáà. A gbọ́ pé àfáà kan gbógun ti kìrìsìtẹ́nì gbógun ti àfáà. Ayé ìgbà tí a ń sọ yìí tí mo bá fẹ́ ṣe èkó sí mọ́sálásí kìrìsìtẹ́nì á lọ, babaláwo á lọ. Tó bá fẹ́ ṣe ìkan ní ìṣẹ̀ṣe mùsùlùmí á lọ, babaláwo á wá. Everybody á lọ. Kí ló dé? Are you God? Oh, nasapa. Kì í ṣe dandan kéèyàn wá ìhùwà wèrè kó tó dìpọ̀ máa lówó náà. You don't need it. You don't need àti hùwà wèrè kẹ́tù lówó. Àwa lówó lọ́wọ́ náà, a ọkàn like ìgbéraga ni. Àbẹ́gbọ́gbọ́ bá Solomon fọlọ́pàá gbé èèyàn rí ni. Ẹ mọ̀ nǹkan táwọn èèyàn fojú mi rí lórí íńtánẹ́ẹ̀tì ni. You don't need it. Nǹkan tó máa fi ìyà jẹ wà nínú mi ò need àti báyìí sọ anything. Okay? So please, mo bẹ̀ yín tó Ọlọ́run. Ìwà ẹ̀sùn wà nínú àlùkòrán. Ẹ̀bùn Olúwa pọ̀ lórúkọ máa nìyẹn. Ẹwà ẹ̀sùn, àwọn ìwà ẹ̀sùn wà nínú àlùkòrán tó jẹ́ pé èèyàn máa gbọ́. Tó jẹ́ pé wà á ronú, wà á think. Kò sí ibi tí ìkó tó dá ò sí o. Ìkó tó dá wà nínú ẹ̀sìn mùsùlùmí o. Àfi tá bá fẹ́ máa ṣàbòsí o. But àwọn nǹkan tí ò dá ni wọ́n ń promote nínú ẹ̀. Nǹkan tó dá wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì o. Àfi tá bá fẹ́ máa ṣàbòsí. Ṣùgbọ́n nǹkan tí ò dá la ọ̀pọ̀lọpọ̀ ń promote. Nǹkan tó dá tó deep wà nínú ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n nǹkan tí ò dá là ń promote. Ẹ jẹ́ ká fẹ́lẹ̀ tó dá yẹn sílẹ̀ ká fèsì àwọn nǹkan tó dá ń bẹ̀ náà. Why? Ní o mùsùlùmí o, wọ́n fẹ́ arrest rẹ nìkan o, wọ́n fẹ́ pa ẹnìkan o, wọ́n fẹ́ kí ló dé? Ẹ̀yin ọmọ Yorùbá, ọmọlúwàbí la pera wa. Ẹ jẹ́ ká modernize ẹ̀sìn wa yìí. Ó lágbára o. Ẹ jẹ́ ká modernize ẹ̀. Wàhálà ẹ̀ ti fẹ́ pọ̀ jù. Àwọn èèyàn ń kégbe, ìjọba ò lè dá sí, ìjọba ò lè dá sí. Torí ẹ̀sìn náà àwọn ìjọba ń jẹ. Kò sí nǹkan tí ìjọba fẹ́ dá síbẹ̀ because bí ìjọba bá gbé sẹ́yìn kìrìsìtẹ́nì ìsìn tó bá fẹ́ dìbò 2027 àwọn mùsùlùmí ò ní dìbò fún wọn. Tí ìjọba bá gbé sí ẹ̀yìn mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì ò ní dìbò fún wọn. Nǹkan tí ìjọba fásá fún kì í ṣe pé wọ́n mọ̀ kọ́ tó ń ṣe. Ìjọba mọ̀ pé Nàìjíríà ti dàrú ó mọ̀ pé wọ́n ti fẹ́ fi ẹ̀sìn bà ayé jẹ́. Olóyè Sunday Igboho wàá rí bá ti ṣe wàá rọ́nà gbégbá o. Ẹ ní rí dààmú ẹ ní kánjú kú gbogbo èrò yín ní rere sí ilẹ̀ Yorùbá ó máa wá sí ìmúṣẹ o. Ṣẹ̀rọ Olóyè Sunday Igboho yẹn is a nice man. He's a nice man. He's a nice man. Mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lolóyè Sunday Igboho ti sọ fún mi pé wọ́n fẹ́ wá ké mi lẹ́kọ̀ọ́. Mi ò fún wọn lésì o.
torí pé kí ni báwọn ti fẹ́ kí ni wọ́n fi gbà wọ́n lálejò níbo mo ti fẹ́ rówó níbo who am I ta ni mí ọba Solomoni àmà drive wá sí kò àwọn agbèyẹ yìí sá mi ò fún wọn lésì owó wọn fẹ́ gbà wọ́n lálejò èlò ló wà lákàntì mi ò ní wọ́n kọ́bọ̀. He's a nice man and a very humble man. So man nìyẹn òpó kan ni wọ́n nílẹ̀ Yorùbá o. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ń gbógun ti man nìyẹn ẹ ń gbógun tira yín ni o. Ẹ ń gbógun tira yín ni o. Ẹ má gbógun ti Sunday Igboho olùgbàlà yín ni lọ́la o. Ẹ mọ̀ pé ó pẹ́ tí mo ti ń sọ̀rọ̀ nípa man nìyẹn ó pẹ́ tí mo ti ń back man nìyẹn. Èèyàn gidi ni man nìyẹn o. Kì í ṣe onímọ̀tara ẹni nìkan o. Ó ní owó tó lè fi jókòó sáyé ẹ̀ tó ní tax anybody o. Ẹ̀rí mọ́tò tó wà nínú ilé ẹ̀ o kì í ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí o. Ó jẹ́ ẹni àìmọye olówó tẹ ní Nàìjíríà tí orí ti yín rò bó báwọn kẹ́ kú dànù kò kàn o kò kàn wọ́n o. Sunday Igboho èèyàn gidi ni o. Èèyàn ò kì í wà kó má níbi tó kùn sí o. Ẹ má jẹ́ kí àwọn àtọ̀húnrìn wà kan kọ́ máa ṣẹ́ǹjì ọkàn yín o. Sunday Igboho òpó kan ló jẹ́ nílẹ̀ Yorùbá o. Ẹ má fi bá anybody ṣeré o. Ẹni àfáà tó bá ti ń bú Sunday Igboho ẹ wọ díẹ̀ mú ẹ̀kẹ́ máa ṣépè fún. Because àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá nìyẹn àwọn àrìnwọ̀ ilẹ̀ Yorùbá tó yẹ pé wọ́n wá from nowhere wọn lórí ìrun bí. Okay? Òòṣà ọ̀kẹ́ ń ṣèyàn kékeré o. Ẹni akẹni o wípé lọ sí olùgbàlà àwọn ènìyàn o. Who is Tani Olorun? Ẹ wo bó ṣe dúró tì. Nǹkan tó ń pè ní èèyàn nìyẹn. Nǹkan tó ń pè ní iṣẹ́ ìránṣẹ́ nìyẹn. Nǹkan tó ń pè ní èèyàn Ọlọ́run nìyẹn. Kì í ṣe èèyàn Ọlọ́run tó ń fi ọlọ́pàá halẹ̀ mọ́ ènìyàn. Kì í ṣe ènìyàn Ọlọ́run tó máa oppress àwọn ènìyàn tó yẹ pé wọn ò lówó lọ́wọ́. Àwọn tó kó jàlábíà sórí tí kò sọ pọlọ ń bẹ. No. Well, if you are a man of tó bá jẹ́ ènìyàn Ọlọ́run wo gbọ́dọ̀ máa ṣe ìkan láti fi múnú àwọn èèyàn dùn àwọn tó bá wà nínú ìdè láti tú wọn sílẹ̀ ni kì í ṣe láti máa fi bà àwọn èèyàn nínú jẹ́ láti máa fi kó bá àwọn ènìyàn láti máa fi pa àwọn ọmọ ọlọ́mọ lẹ́kún. No. Nǹkan tẹ́ ń jà lé lórí ẹ̀yin lẹ bẹ̀rẹ̀. Ẹ̀yin lẹ kọ́kọ́ bú ẹ máa bú eléégún ẹ máa bú ọya ẹ máa bú igbá ẹ máa bú kòkò bàbá ìsásùn àwọn bàbá yẹn ń wò yín níran. Àwọn ọmọ dé wọ́n dẹ̀ láwọn fẹ́ gbẹ̀san wàá dẹ̀ máa bú wọn wàá dẹ̀ máa bú ẹ kó ló bá kú jókòó sílé ẹ èwo ni face to face pé ẹ fẹ́ para yín kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ bá wá pa tán sí kí lè rè yín ok tẹ bá pa ẹ̀ sìn ok tẹ bá pa ẹ̀ sìn sẹ́ẹ̀ lómi ò ní tú dìde èèyàn mélòó lẹ fẹ́ pa. Àwọn máa ṣépè sọ́ra wa títí ayé ni Kristẹni Mùsùlùmí ìṣẹ̀ṣe wọn lè rẹ́ ìdí tó wọn fi lè rẹ́ ni wípé business kan làwọn mẹ́ta ń ṣe olúkàlùkù fẹ́ tajà ni tẹ bá dé Òyìngbò ẹ wá rajà mi o èmi ní kinní kan o ọjà mi ló náìsì jù ọjà mi ló gùdù jù olúkàlùkù ṣe polówó ọjà ni kò sẹ́ni tó gbogbo apáta onírọ́ àti Kristẹni àti Mùsùlùmí àti oníṣẹ̀ṣe but ìgbàgbọ́ orí wọn ni wípé láì jẹ́ wípé wọ́n bú ẹnìkan ọjà tí wọ́n ò lè tà láì jẹ́ pé wọ́n bà tẹnìkan jẹ́ ọjà tí wọ́n nìkan olúkàlùkù máa ṣépè lọ́nà olúkàlùkù máa bọ́ ẹnìkejì ẹ̀ lọ tó bá sọ pé orí Ọlọ́run mi yí màá ní orí Ọlọ́run tiẹ̀ náà bàjẹ́ kò jẹ́ kó dìjà olódẹ̀lẹ̀dẹ̀ mú kankan Yorùbá fẹ́ pa Yorùbá ń gbógun ti Yorùbá kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí àwa ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká modernize ẹ̀sìn tiwa ẹ jẹ́ ká modernize ẹ̀kọ́ nítumọ̀ kí ẹ jẹ́ ká máa ṣe ẹ̀sìn bí o lè o pa bí o bá o bù lẹ́sẹ̀ kí ló dé it's not supposed to be like that okay.